tó wá ṣe ṣùgbọ́n tó ń tọ̀ wọn bá wá lójú yọ̀ ń ṣe ó ti di waste product tí ò wúlò ni mo fi ní pé Afẹ́nifẹ́re purpose tó fi dá Afẹ́nifẹ́re lẹ̀ ṣé ó wúlò ṣé a rí ìmúlò wọn ṣé Yorùbá lè fọwọ́ sọ̀yà pé lóòótọ́ lódodo Afẹ́nifẹ́re bàbá wa ni wọ́n ṣé wọ́n sì ṣe bàbá fún wa ṣé wọ́n dúró nídúró bàbá ṣé wọ́n dáàbò bò wá gẹ́gẹ́ bí bàbá. No, the answer is no. The Afenifere was those people tán ti ìran Yorùbá sí ẹnu ikú Fúlàní. Lákọ̀ọ́kọ́ náà, àwọn ọgbọ́n kankan nípa ọjà jù ní ẹ̀yin tẹ́ bá gbọ́n kan nípa wọn. Bí wọ́n ti pa wọ́n ní National Youth Leaders of Afenifere. Ṣé à ń pẹ́ láti jẹ́ tàwọn sọ̀rọ̀? Wọ́n kàn ní kọ́ ọmọ Yorùbá máa dá owó. Àwọn olójú àánú ọmọ Yorùbá olójú àánú tó ń dá owó àìmọye rìsíìtì tó ti sẹ́ndì sí mi oní 1 million oní 500 oní 400. Ipa wo ni Afẹ́nifẹ́re tó ti ọmọ ọlọ́mọ sínú ìgbèkùn lóòótọ́ kò sẹ́ni tó máa tì í wọ́n ní Yorùbá ní ẹni tá a kọ́ ní ìkà tó ṣe ìkàyẹ́ tí ń bẹ nínú ẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ àwọn tí ń ṣini lọ́nà bí Afẹ́nifẹ́re. Ó tiẹ̀ yẹ ká pè wọ́n ká pè Afẹ́nifẹ́re kí léèrè ìdí tí wọ́n fi ń tako òmìnira ilẹ̀ Yorùbá. Kí léèrè ìdí tí wọ́n fi rí Professor Banji Akíntóyè gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Kí ní èrè ìdí tí wọ́n fi rí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Ṣèbí Yorùbá máa sọ pé dàda ò lè jà ó làbúrò tó gbójú ni. Iye ọkàn wọn ohun tí èmi kàn tó rí láàárọ̀ ni pé wọ́n ní àwọn Afẹ́nifẹ́re wọ́n ti yan olórí míì kìnnì kan ọba kìnnì kan Ọláìtàn wọ́n ti yan olórí míì the Afẹ́nifẹ́re ọmọ tó wà nínú ìgbèkùn Fúlàní wọn ò rí nǹkan kan ṣe sí ọmọ tó wà nínú ìgbèkùn Fúlàní bí ọmọ akú bí ọmọ ayé ni the Afẹ́nifẹ́re did not have anything to do with it. Wọ́n lọ yan olórí tuntun míì ṣé ìyẹn ló máa wá mú solution bá ọmọ ọlọ́mọ tẹ́ ń jí gbé tẹ́yìn Afẹ́nifẹ́re tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé. Ìbéèrè ni o tí ò lájà lọ kájọ sọ kájọ yé wa káwọn ọmọ Yorùbá lè mọ̀ ọmọ Yorùbá ká lè mọ̀. Wọ́n ní nọ́mbà mi ò mọ̀ bó ṣe ń plé tiẹ̀ náà mà ló máa wú ma ní ẹ jẹ́ n wò bí àìmí náà lè dánwò lénìí. Ó wù mí náà kémi náà kẹ́ máa rí nọ́mbà mi. Ó wù mí o báwo náà ṣe ń ṣe o I don't know it o ẹ má bínú tẹ́ bá ní kí n pe nọ́mbà mi máa pè I fear nobody. Yorùbá gbọ́dọ̀ wà lálàáfíà lóòótọ́ la mọ̀ pé ara ń ní wá. We know that this is time for the Yorubas to reject Nigeria totally. But a gbẹ́dọ̀ gbára wa lọ́wọ́ àwọn bàbá tá a rò pé àwọn gangan ló ń fẹ́ gbà wá lọ́wọ́ ìgbèkùn tí láì mọ̀ pé àwọn gan ló ń kó wa wọnú ìgbèkùn. Mo sọ rí mo ní àwọn Afẹ́nifẹ́re níbi tí Afẹ́nifẹ́re bá ti sọ̀rọ̀ the Yoruba believe that gbogbo Yorùbá ti sọ̀rọ̀. But lóde òní ṣé ó ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ṣé a sì lè gbẹ́kẹ̀lé Afẹ́nifẹ́re. Purpose tá a fi dá ẹgbẹ́ Afẹ́nifẹ́re lẹ̀ ní 1952 kò ṣiṣẹ́ mọ́. Owó ló kù táwọn Afẹ́nifẹ́re tò ní gbà òun ló jẹ́ pé tó yàbàrà pé purpose tá a fi dá OPC lẹ̀ to secure the Yoruba land kò ṣiṣẹ́ mọ́. Torí nígbà tá a dá OPC lẹ̀ OPC command respect and honour to the Yorubas. Àjòjì kan ò lè wá kó wá máa ṣe bátabàtà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà táwọn àwọn ọmọ arúgún olè tán gba ipò ohun tó mú ògo bá ilẹ̀ Yorùbá ó di ìtìjú sórí ilẹ̀ Yorùbá. Wọ́n ń gbé Yorùbá lọ́sàn-án wọ́n ń gbé Yorùbá lóru lọ́gànjọ́ òru tàwa dẹ̀ ń pariwo pé àkókò rèé láti lọ àwọn kan sọ wípé láéláé ìran Yorùbá ò gbọ́dọ̀ lọ. It is a pity that Afenifere was one of those people to defend in Nigeria today. So if you are a Yoruba young man,
and you are still go against the freedom of Yorubas. Ó léwu o. Tí wọ́n bá sọ fún yín, èmi gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ọmọ yín máa sọ fún yín pé ó léwu sà. Ó léwu. Ẹ ti rí, à ń sọ̀rọ̀ èèyàn kan léni pé tó bá rán nìyàn ṣẹ́, á bá èèyàn débẹ̀ ni. Olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. A máa fi mú fóònù mọ́nítọ̀ yìí. Sunday Ìgbòho nìkan kọ́ ni Yorùbá. Sunday Ìgbòho nìkan kọ́ ni alágbára Yorùbá. Sunday Ìgbòho nìkan kọ́ ni ọmọ akíkanjú ọmọ ní ilẹ̀ Yorùbá. But Sunday Ìgbòho nínú gbogbo àwọn tó ń pera wọn ní warrior, àwọn jagunjagun làwọn, àwọn ní agbára, àwọn ní kí. Sunday Ìgbòho nìkan láyìí rí gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ Yorùbá dénúdénú. Sunday Ìgbòho nìkan ló ń rí. Mo gbọ́ lórí prógámù ìyá Yorùbáwùyí pé lórí ọ̀rọ̀ Prince Eniola Ọ̀jájúùní pé nígbà tó ń bá Sunday Ìgbòho sọ̀rọ̀, olóyè Ìgbòho dẹ̀ ń sunkún pé ṣé bí mo ṣe máa gbé Yorùbá lọ lélẹ́yìí Ọlọ́run. Kí ló ṣe àwọn àgbààgbà wa yìí tán ń gbé wa lọ́tún tán ń pa wá lósì? Ṣé wọ́n ti gbàgbé tán bá pa wá tán tán gbé wa tán, àwọn yẹn náà ni ó padà pa àwọn náà. What is the purpose of Afenifere? That is the question that the Yoruba supposed to be asking those people who call themselves Afenifere and the new leader tọ́náṣẹ́ èèyàn. Wọ́n ní bàbá yẹn, mo ń wá bí tí mo ti rí information yẹn ni o. Wọ́n ní bàbá yẹn ti ṣiṣẹ́ pẹ̀lú kílẹ̀ tí ń pè é. Wọ́n ló ṣiṣẹ́ pẹ̀lú one of our fathers, Alhaji Latifu Jakande. Wọ́n ní bàbá yẹn ṣiṣẹ́ pẹ̀lú Alhaji Latifu Jakande. Bóyá òótọ́ ni, bóyá irọ́ ni, àwọn ló mọ̀. Wọ́n ní bàbá yẹn ó ṣiṣẹ́ pẹ̀lú Alhaji Latifu Jakande, a former governor of Lagos State. Ṣùgbọ́n ká tó yan bàbá yẹn as a leader, níbo ló wà látijọ́ yìí? Nígbà tán pa Yorùbá bẹ́ẹ̀ nípa ẹran, tán pa Yorùbá bẹ́ẹ̀ nípa bí ẹni pẹja, tán mú ìran Yorùbá so sí orí ìso tó jẹ́ pé àrà tó wù wọ́n náà fi Yorùbá dá, tó jẹ́ pé ohun tó bá wù wọ́n náà fi Yorùbá ṣe. Kí ni ìgbésẹ̀ tí àwọn gbé? Torí ẹni tí ò ṣe ni jẹ́jẹ́ nígbà tó wà ní floor member, tó bá dórí oyè tán á ṣe èèyàn girigiri, ẹ̀rù máa bá yàn, àyà máa fò yàn. Làwa fi ń béèrè pé what is the purpose of Afenifere in Yorùbá land? Tó nílò ká béèrè, tí ó dẹ̀ nílò ìdáhùn. Láì jẹ́ bẹ́ẹ̀, ọ̀rọ̀ wa dàbí ẹni ọmọ tó ń forí ọkà họmú. Ọmọ tó ṣe kíni tó ń forí ọkà họmú. Until the Yoruba believe that we don't have a leader, ká wá dìde, ká wá gbára wa. Tá a bá jí ń sọ wípé àwọn bàbá wa Afenifere, ó jẹ́ pé èmi máa pè pé ìran Yorùbá fún ara wọn ló fún Fúlàní láàyè láti máa ṣe wá bó ṣe wù wọ́n. Torí àwọn tá à ń wò yìí, they did not ready to serve the Yoruba race. Kí lè rè dí tí Afenifere fi go against the freedom of the Yorubas? Kí ló mú wọn tán fi ń tako ohun tí à ń pè ní òmìnira ilẹ̀ Yorùbá? Ṣé kìí ṣe pé torí èmi ò tó bá ní kẹ́mi máa tú, màá ní ẹni tó bá tako òmìnira Yorùbá ó ṣe inú dídùn sí bí Fúlàní ṣe ń pa ìran Yorùbá lọ́tọ̀ àti lósì. Ó ṣe inú dídùn bí ìran Yorùbá ṣe di elébi káàkiri àgbáyé. Ó ṣe inú dídùn bí ìran Yorùbá ṣe di alágbe káàkiri gbogbo àgbáyé. Inú wọn dùn sí, wọ́n rí gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ àti opportunity láti lè máa make owó. Nọ́mbà mi 080 64 99 32 62 080 64 99 32 62. Irú àwọn bẹ́ẹ̀ ṣe inú dídùn
ìrìn láti rìn káàkiri lénìí ní òkú ìyàwó bàbá tá a fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ máa kí wa ẹjọ́ ẹ bá wa kí bàbá yẹn wọ́n ṣe wọ́n kó àtìlẹ́yìn Yorùbá mo wá ń bi èèyàn kan wá bi mí léèrè ó ní tí ò bá jẹ́ pé olóyè Ìgbòho jáde nígbà tó jáde yẹn wọ́n á máa ti pa Yorùbá tọmọ níṣẹ́ yìí náà rí bẹ́ẹ̀. Hello brother mi yes yeah okay. That is ìwà ènìyàn fún yín mi tọ́ka sí anybody o but ẹ wọ́gbẹ́ èèyàn gbọ́dọ̀ wà careful ṣẹgbọ́n mi pé kéèyàn máa túra lẹ̀ máa pé mo wà lórí kọ̀. ó ní tí olóyè Ìgbòho ò bá jáde ìbéèrè tẹ́ni yẹn bẹ́ẹ̀ bí mi léèrè nìyẹn o kò tí ì pé bí 1 hour ó ní àsúnmí Sunday Ìgbòho ò jáde nígbà tó jáde yẹ ó ní bàbá Èkìtì wọn á máa ti pa ìran Yorùbá tán mo ní kí ló rí ó ní ọwọ́ tí àwọn Fúlàní yẹn ń gbé bọ̀ ń gbà yẹ